ẹ jẹ́ ń pọmọ ẹgbẹ́ tí sọjọ́ bí lónìí o Olúwakáyọ̀dé o bá a bá pèrè akọni àfidà lálẹ́ gàràgàràgàrà Olúwakáyọ̀dé o Ọlátúnjọ o ọmọ amos gbéra nílẹ̀ òdì ìdèṣe bí akọni ti ń ṣe agùnbánirọ̀ náà ni mo ń ké sí lọ́wọ́ olówó yọ Lájùmọ̀kẹ́ sí kí náà máa gbóhùn ìrìn ọ̀rọ̀ lẹ́nu mi níní sọ́jọ́ bí rẹ kò ní jáse mọ́ lọ́rùn ọba happy birthday to you ìran ìkúnnùkún ìkúlẹ̀wé ìran àkàlàmàgbò wọn kí ipò sùn jẹ́ àṣọdúnmọ́dún ní sáwà àṣọdúnmọ́dún àṣọròmọ̀rò ní sáwà àṣọròmọ̀rò àṣọdúnmọ́dún ló mọ̀ ṣe lágbọ́ lọ́rùn ọba ojú irun kì í pọ́n yọ Olúwakáyọ̀dé òjò wọ́ọ̀lá ìta ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ wọn ni wọ́n láṣẹ ìdúrà lókè bàbá mo yan Olúwa lógo bàbá fẹ́ràn mi bàbá Kórèdé o kò wá sí bó ṣe pẹ́ láyé tó kò sí bó ṣe pẹ́ láyé tó kò mọ̀mọ́ sí bó ṣe pẹ́ láyé tó ní fojúsùnkún ọmọ ó mọ̀mọ́ ní tanáwó sáré ọmọ lọ́lá lọ́rùn ọba ó ní mọ̀ bànújẹ́ ìbànújẹ́ ó ní mọ̀lẹ́ rẹ̀ láṣẹ ìdúwà lókè ìjíǹjí mọ́jọ́ nínú ilé àwọn bàbá tèmi aláṣẹ àtolúdarí ìmọ̀rọ́lá òdìdìmítẹ́ ló rán mi wá bí ó ní àkànkẹ́ ẹ̀jẹ̀ tàwọn bá mi kí onínú rẹ̀ ó níwà ààrẹ ó ní àfẹ́ni fún rẹ̀ ọlọ́kàn iye ó ní ènìyàn dáadáa tí ń sọjọ́ bí ló ní aláṣẹ ìmọ̀rọ́lá òdì tó ní wọ́mọ̀ kí ọ̀dà àdá ó tún ní ìdè ilé àwọn bàbá tó bí ọlọ́mọ yanyan aláṣẹ God's Grace Logistics máa gbọ́wọ́ ìrìn ọ̀rọ̀ lẹ́nu mi ṣé mọ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ yanyan ni ó yá ní ilé ọmọ ẹgbẹ́ Ọlátúnjọ járe lẹ́hùn bàbá tó bí ọlọ́mọ yanyan ọmọ ẹgbẹ́ mọ́lísà bí agbóhùngbà kàlà ọmọ asẹ́tì mọ̀mí kíkan ọmọ agbóhùngbà kàlà ọmọ eríjogún ọ̀la ọmọ sílẹ̀kùn pẹ̀lẹ́kùn dé ọmọ báyìí sí ọmọ báyìí sí bá wà ní wọn kò kẹwọn bàbá tó bí ọlọ́mọ yanyan ẹgbẹ́ méjì òkú níjàrá wọn níyan pọkàn bá ti ní báyìí sí èkejì àti ní bá wà nínú ilé bàbá rẹ gangan ni ọmọ aráàké ọmọ aráàké ọmọ Olúmọ ọmọ aráàké máa jó ọmọ aráàké máa jójójó lọ́fà olówó oríṣi kí náà máa gbáwé ìrìn ọ̀rọ̀ lẹ́nu mi máa jógbẹ̀rú nìyí máa jógbẹ̀ ẹ̀kọ́ tó rẹ́rú ní sinmi ẹ̀kọ́ òní sí ìnìyàn ọmọ yúmuyúmuyúmuyúmuyúmuyúmuyúmu lọ́rọ̀ òkè ìyàmú lọ́rọ̀ kúnlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ bámọ̀ sẹ́tò rò kí n tó sẹ́tẹ̀ eégún mọ́nú ọba márùn kú ní ìjẹ̀lẹ̀ gbà tìyín ṣe bí gbogbo wọn ní dádé olùbárà ọba ní gbàgùrà ọba ní ọ̀ṣìnlẹ̀ ọba ní olówó dúró ọba ní Alákẹ́ gbàngàn Olúwakáyọ̀dé ṣe bẹ́ẹ̀ lálàáfíà ara ọba ní í ṣe ọmọ ẹgbẹ́ mọ̀lísà bí agbóhùngbà kàlà òkú àdùn ọkù ìyẹ̀dùn àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ báwọn ṣe àjò wá nídùn títí kọ́nílé mọ̀mọ́ relé àgbẹ̀ wá ṣetán relé ìdárò àlùkò ṣetán rebi kóṣù lèkèlèkè ṣetán rebi kẹfún akọ̀kẹ́ ṣetán relé bàbá tó bí lọ́mọ bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀sà ń gbóhùn erin bẹ́ẹ̀ ò mọ̀ sá ẹ̀sà ń jí ọlọ́bẹ̀ bẹ́ẹ̀ ò bá mọ̀ mí ẹ̀sà ń gbóhùn ìrìn ọ̀rọ̀ lẹ́nu mi èmi là kọ̀kẹ́ ṣáńtà ọmọ ilé àkọ́bí ṣẹ̀ṣẹ̀ ọmọ lójoojúmọ́ ọmọ pèdèpèdè ara Ìjẹ̀bú ní sẹ́lẹ̀ àwọn bàbá mi
ó tún di ìjọ mi ọjọ́ rẹ̀ o.